Wúwo. Hello. Ẹ̀yin èèyàn mi, a kú bó ṣe ń lọ, a kú dédé àsìkò yìí. Ẹ kú òwúrọ̀, ẹ kú àsán, ẹ kú alẹ́, kú gbogbo ẹ bó ṣe ń lọ níbikíbi tẹ wà. Ẹ ṣé. Now, ó ní ọ̀rọ̀ kan tí ó rú mi lójú. Mo ní kẹ́yìn náà kẹ́ bá wa fojú àgbà wò, kẹ́ lè fojú inú wò, kẹ́ lè bá wa ṣe àyẹ̀wò tó rájọ́ à ń pé gbọ́n ni o. Kájọ tàn mọ́lẹ̀, kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí o. Torí mo ń sọ pé ṣé irú ẹ̀ ń wáyé ṣá? Kí ìwọ àti ọkọ èèyàn, kọ́kọ́ èèyàn àti èèyàn kan jọ́ta. Kí ìwọ ìyàwó dẹ̀ gbéra, kò sọ pé o fẹ́ lọ kí. Wọ́n ní kí ni ìpàdé ẹlẹ́wọ̀n àtàsínwín? Kí ni wọ́n ní eré kí lajá ń bẹ́kùn ṣe náà? Torí ẹ̀ mo ṣe ní ká kí gbogbo àgbéyẹ̀wò. Ọ̀rọ̀ oníwo máa ni tó awuyewuye ẹ̀ ń lọ káàkiri gbogbo Nàìjíríà tó fi ń rín kábíyèsí fín. Kábíyèsí Ọ̀jájá, the integrated man. Man tó jẹ́ pé ó wà integrity gan. Ẹni ẹlẹ́ni tó bá tọ́ kò ní tọ́ ẹ. Ẹ̀rín ṣá ní gbogbo ìgbà. Torí ẹ̀ làwọn olórí yẹn ṣe fẹ́ máa rín fín. Àwọn olórí túláàsì tó ń ya sí ààfin. Ṣùgbọ́n Ọlọ́run ti mú wọn díẹ̀díẹ̀ o. Ó dẹ̀ máa mú wọn tán pátápátá. Tó máa fi ìdí gbogbo wọn tó máa fi jálẹ̀. Ojú wọn báyìí, ojú wọn máa jà ní gbogbo iṣẹ́ ibi tó ń ṣe káàkiri. Wọ́n yan iṣẹ́ ibi láàyò. Bẹ́ẹ̀ ni, wọ́n náà actually gbéra. Ó lọ kí Olúwo. Olúwo tó jẹ́ pé ó mọ̀ pé òun àti kábíyèsí tó pera ẹ̀ lọ, tó sọ pé ọkọ irọ́ tó sọ pé ó fẹ́. Whereas ẹni ẹlẹ́ni ò nífẹ̀ẹ́ yín. Ẹ kàn ń tanra yín pẹ̀ fọ́kọ. Bẹ́ẹ̀ ni, wọ́n ní bó ṣe dọ́dọ̀ Olúwo. Bí Olúwo ti ẹ̀ mọ̀ rí, Ọlọ́run ló ti ẹ̀ mọ̀. Wọ́n ní bó ṣe dé bẹ̀. Òun wá kí, òun wá mọ̀, òun wá ṣe. Ìyẹn gan náà máa fura pé kí ni ìyàwó ọ̀tá òun wá ṣe lọ́dọ̀ òun. Èmi kàn tí ẹ sọ tèmi because gẹ́gẹ́ bó ṣe yẹ kó rí nìyẹn. Ìyẹn máa fura. Ló bá ní kí wọ́n ṣàgbọ́njẹ wá fún ẹni ẹlẹ́ni. Ìyẹn bọ̀bọ́ tó ń pè ní Olúwo yẹn. Ló bá sọ pé kí ṣẹ́ẹ̀fù náà gbóúnjẹ wá fún òun náà fẹ́ jẹ. Oúnjẹ náà ló ta sọ́nsọ́n. Ẹ ṣáà mọ̀ gbogbo àwọn apẹpẹ rádaràda tó máa ń ṣe. Àwọn ọ̀yàyà ránù. Àwọn ọ̀yàyà tó ní ìfura. Kò kúkú lépò tìjú, kò kúkú lépò lójú. Kò ní tìjú kankan. Ó lọ sọ́dọ̀ Olúwo. Kí ni ìpàdé ìwọ àti ẹ̀? Bẹ́ẹ̀ la ṣe gbọ́ pé Olúwo àti Mariam pé bóyá ó ní nǹkan kan tó jọ pa wọ́n pọ̀. Tí ìyẹn máa lọ síbẹ̀ tó lọ ń tàṣírí kábíyèsí fún yẹn. Bóyá òun náà nìyẹn náà tún fẹ́ imitate yẹn Ashley tóun náà lọ. Ó ní nǹkan kan tán bá lọ. Gbogbo àṣírí wọn yìí máa tú. Ó ní nǹkan kan tóun náà bá lọ. Bóyá ó fẹ́ lọ máa bẹ̀ pé ó yá o. Ṣé o rí kábíyèsí? Kò túbọ̀ bá ṣọ̀tá dáadáa. Ṣé o mọ̀ wípé kábíyèsí Naomi ti gbogbo ojú wọn ní pé kí Naomi ti gbọ́kọ̀ lọ́wọ́. Ó dandan Naomi ti gbọ́kọ̀ lọ́wọ́ wọn. Bóyá wọ́n fẹ́ switch on sọ́dọ̀ Olúwo Ọlọ́run ló yé. Ashley máa fi lọ bẹ̀ Olóhun náà fẹ́ jẹun. Wọ́n bá ní kí ṣẹ́ẹ̀fù bá ṣe oúnjẹ. Bó jẹun méjèèjì ṣe wà lórí dining nìyẹn. Ashley ti sáré lọ ti lọ ń jẹun. Oúnjẹ Olúwo kò dẹ̀ tí ì ṣetán láti jẹun. Wọ́n lè àṣé Ọlọ́run ló yé o, Ọlọ́run ló mọ̀ ọ́. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ allegedly. Wọ́n ní àṣé ọgbọ́n láti fi nǹkan sínú oúnjẹ Olúwo. Bóyá láti sọ pé kó nífẹ̀ẹ́ òun ni o. Bóyá òògùn ìfẹ́ ló lọ fi sí o. Torí a gbọ́ pé wọ́n ní poison. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ ní social media. Wọ́n ní poison ni Ashley lọ fi sí oúnjẹ Olúwo. Torí àmọ́ ìdí oúnjẹ poison tó ń sọ pé ó fi sí. Before you know it, wọ́n ní kíní yẹn kàn gbọ́n sí. Àṣé Olúwo kẹ̀dẹ̀rẹ̀ wọ́n ní dẹ̀dẹ̀ ń dẹ ikú dẹ̀dẹ̀dẹ̀. Òun náà ti ń fura pé kí lọmọbìnrin lè wá ṣe ní àdúgbò òun láti ilé Ifẹ̀ wá sí Ìwó. Wọ́n lóhùn rí gbogbo sẹ̀rẹ̀rẹ̀ tí Ashley tó ṣe. Wọ́n láṣẹ ó rí nínú CCTV camera. Gbogbo bó ṣe ń ṣe gbogbo náà nìyẹn. Ṣé mọ̀ pé bó tiẹ̀ set CCTV camera, bó set. Bí Ashley ṣe wọlé ó máa set gbogbo CCTV camera pé obìnrin yìí ọ̀rọ̀ ẹ̀ mú fura dání.
bí mo ṣe lérò. Torí wọn ò ní fẹ́ nà tán fún wa. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ la máa gbọ́. Kì í ṣe bí ọ̀rọ̀ ṣe jẹ́ la máa gbọ́. Ó lè ju bẹ́ẹ̀ lọ. Wọ́n ní lọ́rọ̀ kan ṣá, wọ́n ní CCTV camera ṣá Tolúwo fi sẹ́ẹ̀tì, òun ló fi gẹ̀ẹ́tì. Can you imagine? Nǹkan bẹ́ẹ̀ o. Òun ló fi gẹ̀ẹ́tì. Torí náà ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ Olúwo tá à ń sọ pé bó ṣe tóun náà wọ́n ní ikú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ń dekú. Òun gan ti rí pé kí Ashley lè wá fóun wá sọ́dọ̀ òun. Tí ò bá jẹ́ pé ó ní nǹkan kan tó jọ ń pa gbogbo wọn pọ̀. Bóyá òun náà fẹ́ lọ bẹ Ashley, ó fẹ́ lọ bẹ Olúwo pé kó wá fẹ́ òun. Òun rèé o. Ṣé ẹ mọ̀ pé Olúwo ti ra mọ́tò, ó gbé mọ́tò, wọ́n ló gbé lọ fún Naomi. Pé òun fẹ́ propose fún Naomi. Wọ́n ní o, gẹ́gẹ́ bá ṣe sọ o. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ jàre. Òun náà wá fẹ́ fi ọgbọ́n lọ. Ṣé ẹ mọ̀ pé ọgbọ́n àrékérekè ó kún ọwọ́ Ashley yẹn. At the end of the day yẹn ti gẹ̀ẹ́tì yẹn, wọ́n ti set camera fún. Pé kó tó sọ gbogbo èṣù náà ló tì í. Èṣù tó ń tì wọ́n yẹn ló máa tì wọ́n pa. Wọ́n ní ó lọ gbójúgbé, ó lọ fi nǹkan sí inú oúnjẹ. Ó lọ fi oúnjẹ sínú oúnjẹ kí ló ń jẹ ìyẹn Olúwo tó jẹ́ pé bó ṣe wà yẹn, òun gan tójú tì yẹ làparò fi ń ríran. Torí nǹkan kan ti ta sóhun náà lọ́pọlọ. Tí ò bá jẹ́ pé nǹkan kan ta sí lọ́kọ́, gbogbo nǹkan kan náà wọ́n Ashley they are the same. Wọ́n ní bird of the same feather flock together. Òun lọ̀rọ̀ wọn. Kí ló wà lọ sọ́dọ̀ Olúwo? Tó dẹ̀ mọ̀ pé kábíyèsí ọkọ ẹ̀, òun àti Olúwo wọ́n ń ṣe gbọ́nmi sí o. Kì í ṣe pé ọ̀rọ̀ ìjà yìí kó wá ṣẹ̀ṣẹ̀ sọ pé òun fẹ́ gbọ̀nà ọbẹ̀. Gẹ́gẹ́ bá ṣe sọ, gẹ́gẹ́ bá ṣe gbọ́. Ìyẹn ti sẹ́ẹ̀tì kámẹ́rà fún. Tí kámẹ́rà gbé. Ó yá wá Ashley. Ṣé bó sọ pé oúnjẹ ìpò láìkẹ́? Túbọ̀ jẹ ìtókù náà. Kó kú jẹ torí dàbí pé tí chef gbé wá fún ẹ yẹn kò tó ẹ. Ó dàbí pé èmi gan máa ní kó ṣe nǹkan mí fún mi. Bẹ́ẹ̀ tí kúkú lọ jẹ gbogbo ẹ̀ papọ̀. Òun ò jẹ mọ́, òun ti yó o. Òun ti ṣe gbá, òun ti ṣe yẹn, báwo ló ṣe máa yó? Lọ gbé ìtókù kò jẹ. Ó ló ti kó ti yó. Àyẹn ló máa jẹ o. Before you know it, wọ́n ti gather àwọn èèyàn pẹ̀lú ẹ. Àwọn nǹkan tí àwọn tiẹ̀ ń gbọ́ ni pé ó yẹ káwọn èèyàn kó gather Ashley ń bẹ̀ yẹn. Àwọn ará Ìwò. Tó dẹ̀ mọ̀ pé ìyàwó ọ̀tá ẹ̀ tó rò sọ pé kábíyèsí Ọ̀jájá ọ̀tá ẹ̀. Ìwọ wá bẹ́ẹ̀ yẹn. Ìwọ wá fi ilẹ̀ kó máa lọ bẹ́ẹ̀. Tó yẹ kẹ́ ti fi nǹkan pamọ́ sí lára. Ṣó ní òun burú ni? Ṣó lóun ò gbọ́n ni? Ṣó ní àwọn nǹkan tó ń sìn yẹn òun ló ń tà? Òun ló ti ta sí lọ́pọlọ. Bẹ́ẹ̀ ni. Torí normal human being kò gbọdọ̀ hùwà bẹ́ẹ̀ yẹn. In the first place, kò sí bó ṣe lè jẹ́. Kí ló wá lọ sí ilé Olúwo? Tó dẹ̀ mọ̀ pé òun àtọkọ ẹ̀ they are not in good terms. Kì í tẹ̀ ṣe lọ́wọ́lọ́wọ́ tó ń jà ẹ̀. Àwọn ará Ìwò in fact, ọ̀rọ̀ yìí torí ẹ̀ ló ṣe ń yà mí lẹ́nu pé kí gbogbo wa ká jọ jíròrò ká jọ sọ. Ṣó yẹ kán fi Ashley lẹ̀ kó máa lọ lọ́wọ́ òfo bẹ́ẹ̀ yẹn? Ó yẹ kán kọ́ nílà kán ṣe nǹkan kan fún un. Wọ́n ní ṣe Olúwo dẹ̀ kí fóònù mọ́ ẹ ló bẹ̀rẹ̀ sí ní bú kábíyèsí. Tó ń bú kábíyèsí pé òun ti ránṣẹ́ ọwọ́ ẹ̀, òun ti ṣe gbá, òun ti ṣàwo. Òun rí Ashley, òun rí ìyàwó ẹ̀, wọ́n rán ìyàwó ẹ̀ pé kó wá poison òun. Ó wá ṣe kíni ẹni ẹlẹ́ni tí ò mọwọ́ tí ò mẹsẹ̀. Wọ́n ní ẹni ta kọ́ nílé tí ò bá gbọ́ ìta náà ti máa kọ́. Ó yẹ kán kọ́ wá láti ibẹ̀ yẹn. Kí ni kábíyèsí fẹ́ fi wẹ̀? But kábíyèsí lè wẹ̀ o because òun kọ́ ló ránṣẹ́, òun ò mọ irú iṣẹ́ kíṣẹ́ tó lọ jẹ́, òun ò ránṣẹ́ o. Ẹni ẹlẹ́ni ò mọ̀ ń pẹ̀. Wọ́n ní kábíyèsí wá sọ pé nǹkan tó bá wùn yín ni kẹ́ ṣe fún torí òun kọ́ lòun mọ̀. Ẹ̀yin ará Ìwò dẹ̀ wá fi ilẹ̀, ẹ fi Ashley lẹ̀. Tó yẹ kẹ́ kọ́ la fún, kẹ́ kọ́ lọ́gbọ́n. Kẹ́ kọ́kọ́ tì mọ́lé fódìndí ọ̀sẹ̀ kan káwọn èèyàn ẹ̀ wá. Ṣé ìbanilórúkọ gbogbo kò sí àti bó ṣe lè forúkọ Ọ̀ọ̀ni jẹ́? Wọ́n ti mọ̀ pé irọ́ nípa Ashley gan. Nǹkan ojú wà lójú rí torí bó ṣe ń ṣe. Ó ní pékebèke ni. Ẹ̀yin èèyàn bí ó fẹ́ kí Olúwo kó ta sóhun torí irú wọn wá wọn tì.
bọ́n ṣe máa wọn gbogbo iṣẹ́ burúkú ọwọ́ wọn wọ́n ń wá amọ́rú wọn o amọ́rú wọn toró ogún fẹ́ fi rẹ̀ lọ bẹ oníwò toró ti ra mọ́tò tó fi yẹn táìsì kábíyèsí tó fi yẹn táìsì Naomi tó fi sun mọ́tò yẹn ná gẹ́gẹ́ bá ṣe gbọ́ allegedly kí ló dé tí Ashley tó ra gbọ́ pé ṣẹ́gun gbogbo àná àti gbọ́ pé à ń gbọ́ pé bóyá dà pé òun àti Mariam bóyá wọ́n ṣe wọléwọ̀de òun náà tún fẹ́ lọ ọbẹ̀ ẹ mọ̀ pé aláṣejù lòun ẹ̀yin èèyàn mi mo ní kí n gbé lè kí n tún gbé borin yìí wá sí ti bọ̀ torí tẹ bá gbọ́ ń bò mí máa sọ pé wọn ò dẹ̀ sọ fún wa o àwọn tiwa ò dẹ̀ sọ fún wa jẹ́ ká gbọ́ torí ẹ̀ mo ṣe ní kí n kọ́kọ́ yín sí yín létí kẹ́ lè gbọ́ nǹkan kébékèbé Ashley ó sì ti gbé dé ìlú Ìwó ó ti yẹ kán tiẹ̀ fún lẹ́gbàá gidi gan kán tiẹ̀ ná gidi gan kán fi jófin kán fi jófin láàrin òun àti kábíyèsí Ọ̀jájá ẹ ṣé ẹ̀yin èèyàn wa bẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ ṣé bẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ bá ṣẹ́ẹ̀kì ẹ bá like kẹ́kẹ́ ẹ bá wa fi ìtókù sí comment section ẹ ṣé báyìí.